àlùwàlá loyalty ó máa tọ́ kú ní kálukú ni wallahi loyalty bí ẹlòmíì ṣoríire. la khayra fi khilli. tó bá sọ pé dá tiẹ̀ mọ̀ wọ́n mọ tó ń sọ o. la khayra fi khilli. tó o bá ti dá tiẹ̀ mọ̀ wọ́n máa lù ẹ́ mú ayé ni. tó o bá dá àwọn èèyàn tiẹ̀ mọ̀ nú ayé àfà. la khayra fi khilli. torí loyalty ni mo rí nínú Zainu wallahi tallahi ismabilahi alazim. Sheikh Foreign sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan Sheikh Foreign sọ pé olówó nígbà míì èèyàn kì í sọ̀rọ̀ sí lẹ́nu pé ṣe nǹkan báyìí èmi gẹ́gẹ́ bí ẹ̀ka kan èmi kì í fẹ́ kí èèyàn wá máa bá mi pé ṣe nǹkan báyìí tó o bá fẹ́ kí n ṣe nǹkan sọ lẹ́ẹ̀kan má sọ mọ́ wàhálà ó lè lọ́dún kan gan kí n má sọ̀rọ̀ pa ẹ̀ nítorí wá fẹ́ yẹn ó lè wá di ọdún tó tẹ̀lé kí wọ́n ṣe fún àdáhàfán. wàlá khayra fi khilli yakhunu khalila. àkọ́kọ́ lọ́la tó bá tún bèrè pa ẹ̀ kò ní fún ẹ̀. àtẹnumọ́ nìyẹn. ṣé ti yé torí níbi kí ni wọ́n pè kọ́kọ́ ní entitlement kì í ṣe tó dáa kéèyàn bá ṣe nǹkan fún ẹ brotherhood ni ló fà kì í ṣe pé torí tó Ọlọ́run fi owó ẹ̀ sí lọ́wọ́ torí ó ṣàánú èèyàn ò ní kó ṣàánú ẹ̀ padà ó lè ṣàánú táyé tó jẹ́ kọ́ ìdílé máa sọ fún ẹ. la khayra fi khilli yakhunu khalila. Zainu ìwọ ni mo wá bá sọ̀rọ̀. sukali qawmi. gbogbo wa ti mọ̀ pípé ẹni tó bá gbára lé ànábì kò ní jogún òfò àlùyà kan ní. sukali qawmi. Zainu tí wọ́n gbára lé ànábì báyìí kò wá ní jogún òfò. kutu mutalawina. torí tó bá di next week Zainu òun wàá gbé mọ́sùn lónìí. kutu mutalawina. Zainu ṣe síkìrì títí òun náà ta mọ́tò. sukali qawmi. kutu mutalawina. mọ́sùn tuntun bí ìgbà tí ìjà ti lò ní ìlú rẹ̀. ṣé ọ̀rẹ́ mi ní ara wọ̀ sára gbogbo àkàrà káàkiri ní ọba parí ẹ̀ ní pé jọmọ́ ẹ lọ ní loyalty sáwọn àbá yìí o ọmọ kéwú kò ní loyalty sáfà rẹ̀. loyalty sáfà rẹ̀. ilé àfá mi ẹgbọ́. wọ́n lè jẹ́ farabalẹ̀. ilé àfá mi lọ́wọ́ bàbá ilé àfá mi nílùú Ìlọrin nílé àjíà níbẹ̀ mo ti kéwú mo bá nílé àfá ẹ̀yà alágbòdì láti tún 2010. lójú ọkọ ìwé ẹ̀kọ́. lójú ẹkún ṣé àbúrò nílé àjíà. ustaz tuntun wá kú ní 2013 nígbà tí mo wá sí àná. wọ́n dúró jẹ́. ẹ dákun ẹ jẹ́ farabalẹ̀ ẹ jẹ́ farabalẹ̀. ẹ gbọ́. sukali qawmi wudu mutalawina. yadahu abidu anahu. ṣé ẹni tí o fẹ́ fàyọ ẹ̀wù ní pẹ̀lú loyalty. tí wọ́n bá sọ pé tó bá wà pẹ̀lẹ́ nìkan tó dẹ̀mọ̀ pẹ́ nìyí orí wà lọ́wọ́ ẹ̀. ẹ má jẹ́ apárọ́ tọ̀ wá torí kankan ni ó máa mú kankan súnmọ́ nǹkan. kò sí ẹ gbàgbé bẹ́ẹ̀ni kan bá yọ lòsì nínú bẹ̀yẹn nínú ibì kan kò sẹ́ni tó máa rí tiẹ̀ ro. ẹ wípé wọ́n tẹ̀lé mi torí owó mi ní kí ni torí owó náà lọ fi gbọdọ̀ tẹ̀lé ẹ tẹ́lẹ̀ ṣé wọ́n wá tẹ̀lé ẹ torí òṣì ni. àmọ́ tó o bá wá tí kíní kan tàbá mi láti báwo lè gbé wa tó bá ti ń tẹ̀ ní ojú ọ̀nà yẹn má wàá yapa kúrò ń bẹ̀ o gbọdọ̀ dá tiẹ̀ mọ̀. dátì ẹ̀ mọ̀. Zainu dátì ẹ̀ mọ̀ o ti ta mọ́tò báyìí. ó dá títí ẹ̀ mọ̀. ó ti kọ́ ọdún náà. ẹ bá kíbi ọlọ́run ní ọlọ́wọ́ loyalty jẹ́ nǹkan tó dá sí wípé oníkálukú gbọdọ̀ lọ ní ọmọ
ọmọọṣẹ́ gbọ́dọ̀ ní loyalty sí òun àtọ̀gá ẹ̀ ọ̀ní ó gbọ́dọ̀ ní loyalty sí òun àti àfa rẹ̀. Sílíkàlì máa sọ lìwúkà ilé àfa mi nílé àjíà àfa ní 2013 nígbà tí mo wọ Asia rẹ̀ nígbà táwa wà ní àfa Yahaya Agobi nílọrin. síbàwé ni ọmọọṣẹ́ kìí ayálágodi sọ mí. Síbàwé. bẹ́ẹ̀ wọn a máa pè mí ní síbàwá yìí mo sì gba lẹ́yìn ìgbìnà kí gbòòlì àmà jáde. tọ́ ìgbà tí òṣèlú ni wọ́n kú ní 2013 mo wá láti ìgbà yẹn títí kìí sì mo fún àwọn onímílíà scholarship mi ni wọ́n wá títí di wákàtí ọ̀wọ̀ yìí àti mọ́mí wọn o àti ìyàwó wọn o gbọ̀nla àkẹsà aláàjì tọ́jú wọn ṣe mọ̀ pé aṣojú ẹni kò dáṣẹ ẹni onílùdà aṣojú ẹni kò dáṣẹ ẹni aṣẹ̀yìn ẹni kò wọ́pọ̀ láyé bímọ o aṣojú ẹni kò dáṣẹ ẹni.